ṣẹ̀kẹ̀rẹ̀ ń dún ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ olúfọ́n ti ìlú ìfọ̀ọ̀sùn ọba his royal majesty peter olúwọlé ìpàdéọlá ìlú fẹ́milóyè akínyòòyè ẹlẹ́ẹ̀kẹta níbi ètò ti ìdúpẹ́ ní ilé ìjọsìn first baptist church ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú àyájọ́ ètò ọdún adé ti ọdún 2025 tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú ìfọ̀ọ̀sùn. ẹ bá wa wò ó, ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ bá wa share rẹ̀.